ó tún ti sẹ̀ báyìí, ó tún ti ń bẹ̀rẹ̀, ó tún ti sẹ̀. Ẹ mọ̀ pọ́bọ oníṣẹ́ láǹdì ni gbogbo bó ṣe ń lọ, báwọn èèyàn ṣe ń ṣe lára tó ń complain tó ń pariwo, ó ṣe yẹ kó jóhun kinní kan fàǹfà lọ́tún lósì, gbogbo ẹ̀ lọ́bọ orin gbọ́. Ọba orin ti fèsì, ẹ má máa ṣe lára, tó bá dáa fọ́rẹ́ ẹ ó lè padà dáa fún wọn náà, ṣe sùúrù ọ̀rẹ́ wa. Ìlara ẹ̀ ń pọ̀ jù, kò ní bàjẹ́ fún yín. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ like ẹ dẹ̀ comment kí n lè rí sí i. Ọba orin ti gbàràdá. Ọ̀rẹ́ mi máa wùwà onílara máa wùwà onílara. Jọ̀wọ́ máa wùwà onílara máa wùwà onílara. Ntò bá ti ní òótọ́ ọ̀rẹ́ bá ní máa wùwà onílara. Ntò bá ti ní òótọ́ ọ̀rẹ́ bá ní máa wùwà onílara. Torí kó lè kú ẹ sí ọnu ó lè kú ẹ sí ọnu. Ọ̀rẹ́ mi ó lè kú ẹ sí ọnu ó lè kú ẹ sí ọnu. Tẹ̀mbẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀ tó ń pa ẹ́ kú ó lè kú ẹ sí ọnu. Ìwà kàbàrùngébè tó ń pa ẹ́ kú ó lè kú ẹ sí ọnu. Ẹyẹ ayé tún bẹ̀rẹ̀ o, àwọn ìwà yín ẹni tẹ́ni kó ra báírò 6 aláwùjẹ kọ torí kó sọ fún òun fẹ́ gbòdú. Ẹ̀rọ létí kó ra pálí jọ́tà kan, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Ẹyẹ ayé tún bẹ̀rẹ̀ o, àwọn ìwà yín ẹni tẹ́ni kó ra báírò 6 aláwùjẹ kan torí kó sọ fún òun fẹ́ gbòdú. Ẹ̀rọ létí kó ra pálí jọ́tà kan, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Torí lọ́kọ̀ọ́dù wa o, òun máa ní gbogbo lọ́kọ̀ọ́dù wa ẹ fún mi ata ẹ fi bọ́ lójú. Bóyá lọ́kọ̀ọ́dù wa ajayẹ tó jú ẹ kú o, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Ọ̀rẹ́ mi máa wùwà onílara máa wùwà onílara. Jọ̀wọ́ máa wùwà onílara máa wùwà onílara. Ntò bá ti ní òótọ́ ọ̀rẹ́ bá ní máa wùwà onílara. Ntò bá ti ní òótọ́ ọ̀rẹ́ bá ní máa wùwà onílara. Torí kó lè kú ẹ sí ọnu ó lè kú ẹ sí ọnu. Ọ̀rẹ́ mi ó lè kú ẹ sí ọnu ó lè kú ẹ sí ọnu. Tẹ̀mbẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀ tó ń pa ẹ́ kú ó lè kú ẹ sí ọnu. Ìwà kàbàrùngébè tó ń pa ẹ́ kú ó lè kú ẹ sí ọnu. Ẹyẹ ayé tún bẹ̀rẹ̀ o, àwọn ìwà yín ẹni tẹ́ni kó ra báírò 6 aláwùjẹ kọ torí kó sọ fún òun fẹ́ gbòdú. Ẹ̀rọ létí kó ra pálí jọ́tà kan, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Ẹyẹ ayé tún bẹ̀rẹ̀ o, àwọn ìwà yín ẹni tẹ́ni kó ra báírò 6 aláwùjẹ kan torí kó sọ fún òun fẹ́ gbòdú. Ẹ̀rọ létí kó ra pálí jọ́tà kan, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Torí lọ́kọ̀ọ́dù wa o, òun máa ní gbogbo lọ́kọ̀ọ́dù wa ẹ fún mi ata ẹ fi bọ́ lójú. Bóyá lọ́kọ̀ọ́dù wa ajayẹ tó jú ẹ kú o, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Ọ̀rẹ́ mi máa wùwà onílara máa wùwà onílara. Jọ̀wọ́ máa wùwà onílara máa wùwà onílara. Ntò bá ti ní òótọ́ ọ̀rẹ́ bá ní máa wùwà onílara. Ntò bá ti ní òótọ́ ọ̀rẹ́ bá ní máa wùwà onílara. Torí kó lè kú ẹ sí ọnu ó lè kú ẹ sí ọnu. Ọ̀rẹ́ mi ó lè kú ẹ sí ọnu ó lè kú ẹ sí ọnu. Tẹ̀mbẹ̀lẹ̀kún àtọ̀tẹ̀ tó ń pa ẹ́ kú ó lè kú ẹ sí ọnu. Ìwà kàbàrùngébè tó ń pa ẹ́ kú ó lè kú ẹ sí ọnu. Ẹyẹ ayé tún bẹ̀rẹ̀ o, àwọn ìwà yín ẹni tẹ́ni kó ra báírò 6 aláwùjẹ kọ torí kó sọ fún òun fẹ́ gbòdú. Ẹ̀rọ létí kó ra pálí jọ́tà kan, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò. Ẹyẹ ayé tún bẹ̀rẹ̀ o, àwọn ìwà yín ẹni tẹ́ni kó ra báírò 6 aláwùjẹ kan torí kó sọ fún òun fẹ́ gbòdú. Ẹ̀rọ létí kó ra pálí jọ́tà kan, èèyàn mọ̀wé ó lóhun ó fẹ́ repeat kánòrù pókìtì nínú kíláàsì ìtòlódò.
torí ọlọ́kọ̀ọ́dúnwà o òun mà ní gbogbo ọlọ́kọ̀ọ́dúnwà ẹ̀fọ́ gbé ata ẹ̀fọ́ ìbọn lójú bóyá ọlọ́kọ̀ọ́dúnwà ayẹyẹ tó jú ẹ̀kú o èèyàn mọ̀wé ó lóun ò fẹ́ repeat ta ló rú kókìtì nínú kí lásìkò lódò.